àǹtí Mojí rèé. Báyọ̀ báwo ni? àǹtí Mojí. Ijó gangan lẹ bẹ̀rẹ̀ content. Mo máa ti ń pàdé yín lórí Facebook, Instagram àti TikTok. Pàápàá jùlọ àti lórí YouTube yín. Ẹ jọ̀ọ́ ẹ fọ̀nà èmi náà. Báyọ̀ ọ̀rẹ́ mi, àǹtí Mojí ò lè fọ̀nà hàn. Èmi nìkan ni mo lè sọ bó ṣe ń lọ. Ṣọ́ra àǹtí Mojí tó ń wò yẹn, ilé-iṣẹ́ alálùbáríkà kan ló bá dòwò pọ̀. Ilé-iṣẹ́ Alujo FM, àwọn tó ń bá ní ṣe Facebook followers, Instagram, YouTube àti like àti comment. Àwọn nìkan ló lè bẹ́ẹ̀ ṣe. Báyọ̀ àti wípé ṣó o ti gbọ́ Pé kí ni? àwọn òyìnbó aláwọ̀ funfun wọ́n mà ti monetize Facebook ní Nàìjíríà. Gbogbo ọmọ Nàìjíríà pátápátá ẹ kú oríire o. Àwọn tó mọ̀nà ilé-iṣẹ́ Alujo FM àwọn ló ń rọ́ tìkẹ́tìkẹ́ lọ bá. Báyọ̀ tètè kàn sí wọn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08028394626 lẹ́ẹ̀kan sí 08028394626 lórí WhatsApp number. Báwọn sọ̀rọ̀ lónìí kí wọn náà dò ní followers àti pé gbogbo wa láàjọ là lásìkò yìí. Ìrèdè.